tèmi ní Ṣeun Ọlágúnjú oníròyìn tó mòye ẹ máa wo Bisi Ologe Show. Ní orúkọ Jésù. Amen. Ní orúkọ Jésù. Amen. Ní orúkọ Jésù. Amen. Ayérayé nínú ọ̀run àgbé yín ga. Ayẹyẹ àṣeyín lọ́ba. A sọ wípé ẹ̀ṣẹ̀ lórí ayé màmá wa. Torí pé ìwọ ni Ọlọ́run tó mú wọn lọ. Ìwọ ni ọba àwọn ọba, ìwọ Ọlọ́run tí kò yí kò padà. Ayérayé ẹgbà ọpẹ́ wa. Ọba ògo ẹgbà ìyẹn wa. Bí màmá ti ṣe ń lọ báyìí, ayérayé torí pé ìwọ ni Ọlọ́run, torí pé ò yí padà. Ayérayé ó jẹ́ ìtẹ̀ràn sáfẹ́fẹ́ olóore. Ẹ̀mí mímọ́ ó jẹ́ ìtẹ̀ràn sáfẹ́fẹ́ olóore. Agbára rẹ̀ ọ̀gá ògo lórúkọ Jésù ó jẹ́ fi gbégun òkè lọ. Ọba ògo agbára rẹ̀ ọ̀gá ògo ó jẹ́ fi gbégun òkè lọ. Àwọn ọmọ rẹ̀ dọ́wọ́ rẹ̀ àpáta ayérayé torí pé wọ́n ní Ọlọ́run. Ààbò rẹ̀, àánú rẹ̀, ìwàláyé rẹ̀, àlàáfíà rẹ̀ lórúkọ Jésù ó jẹ́ kó máa jọba nínú ayé rẹ̀. Ìwàláyé rẹ̀, àlàáfíà rẹ̀ ó jẹ́ kó máa jọba láyé ọkọ rẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀. Abiyamọ ni ọ́ ayérayé nínú ọ̀run. Abiyamọ ni ọ́ ayérayé nínú ọ̀run. Ó yá ààbò tó péye ó yá kó bu àwọn ọmọ ẹ̀. Ààbò tó péye ó yá kó bu àwọn ọmọ ẹ̀. Ààbò tó péye ó yá kó bu àwọn ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ti ṣe ń lọ́ba ẹ̀ ní fẹsẹ̀ kọ́ o. Lórúkọ Jésù di òní ṣẹlẹ̀ séye. Orí yìí ò ní gbé àbọ̀dè. Ìṣẹ̀dá yìí ò ní gbé àbọ̀dè. Bí màmá yìí ṣe lọ́ta ṣe fẹ́ gbé wọ́n sí wọn báyìí. Lórúkọ Jésù Kristi lákòókò tí ẹ mọ̀ sí rere. Bẹ́ẹ̀ ni yóò bí o. Àlàáfíà kó máa jọba. Àlàáfíà kó máa jọba. Jésù Olúwa wa.
You said? Apostle Evans Osareme. Osareme. Yeah. What you can say about Mama that you are doing the funeral today? Okay, first of all, Mama is my mother-in-law, the husband of the first daughter, Fumbi. You see, Mama is a very kind woman and very jovial and very accommodative, and he always do people, he always feel for the people's sake. And another thing is that Mama loved all her children equally. The Mama is also a devoted Christian, very devoted Christian. I say devoted Christian. And not only that, she's a warrior. She's a prayer warrior. He prays and prays for all the children. There is no day we woke up from bed, we will not pray and mention the children's name and the husband and also all the even the grandchildren. And Mama was so very good. And I am proud of her, proud of Mama to have such a woman like that. And I thank God that. And he also, you know, when I will tell somebody, I said, I've been hearing glorious exits. It is in Mama's life I witnessed it. She left gloriously. See, after praying for the children, she breathed in. We thought they had slept. No, it has just passed on. And I thank God for Mama. You cannot argue with me that Mama is not at the bosom of Christ. Mama is here because the way she died. And I thank God for her. I pray that everyone will also live and die that way. The death of a righteous person is very, very glad. I mean, glad to have very, the righteous death is one of the celebrating, and that's what we are doing today. We are celebrating her for living gloriously. Thank you, sir. Everybody's hearing Mama Fumbi from left, right, front, and back. Yeah. So you are the one that married Fumbi. Okay. Yes. What can you say about her daughter? Fumbi. Yeah. You see, the daughter is a carbon copy of her. She followed the footsteps of the mother. Now, she's also very prayerful, very open, generously, and is a giver. And also at the same time, is also a warrior. At least I can say is a pillar of my life and my ministry. Thank you, sir. Mama jẹ́ mama gbogbo. She's the mother of all. Kò mọ ẹnìkan ní ó ṣe ọmọ, kò mọ ẹnìkan ní ó ṣe ẹbí òun. Ó tọ́jú ẹbí, ó tọ́jú ará, ó tọ́jú ọ̀rẹ́, ó tọ́jú ojúlùmọ̀. Even though nínú àdúgbò wọ́n mọ̀ pé ìyá olóbì o kò ń ṣe ẹni tí tó ń fọwọ́ rọ̀yàn sẹ́yìn. Ìyá olóbì o kò ń ṣe ẹni tó máa sọ pé òun mọ̀yàn yìí. Ìyá olóbì o kò ń ṣe ẹni tó máa sọ pé eléyìí ò ń ṣe ara wa ẹ mú kúrò. Ó máa tọ́jú ẹ̀. Even though tí ò tiẹ̀ tí mọ ẹni tó bí akọ́kọ́ tọ́jú ẹ̀ nà kọ́ tó wá máa sọ pé níbo tiẹ̀ ni wọ́n ti wá. Ìyá Abúdé ṣe wà yìí láti ìbẹ̀rẹ̀ ayé wọn, láti ìgbà tí àwa ti gbọ́njú tí a ti mọ̀ wọ́n. Mi ò gbọ́ ọ̀rọ̀ àgbàṣá kan lẹ́nu màmá rí pé tí inú bá bí màmá títí tó bá ní afọ́rí tó bá lẹ́wọ̀ afọ́rí yẹn ó ti bú ẹ tán nìyẹn kò mọ any other things yẹn lọ mọ́. So that is mama for you. Kí wá lè báwo ni ní ṣe jù sí lọ́jọ́ ní pé ẹgbẹ̀yìn arúgbó. Mama slept well because I could remember nígbà tí òun àti bàbá tó jẹ́ bàbá tèmi tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó wà. Ó ń sọ pé òun máa sin ẹ̀gbọ́n òun nígbà tí bàbá tí ẹ̀gbọ́n ẹ̀ kú, and she made it to that extent where pé gbogbo bẹ́rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ 80% ló gbé nú ẹ̀ tó fi so and she's happy pé òun gbẹ̀yìn ẹ̀gbọ́n òun so nísìnyí tó wá jẹ́ pé òun ló wá kàn we are so happy pé àwa náà tún gbẹ̀yìn ẹ̀ nítorí pé àṣọ ẹnìkan kan nù ọmọ òkú mọ́ kò sí kú èwe so mama lọ. She slept right. Mi ò mọ bí mi bá ṣe describe it because wọ́n ṣọ́kú. We were there by her side when she called all the children ní kó tó di pé ó kù ọ̀sẹ̀ kan tí màmá máa kú náà ti ń pe gbogbo ọmọ.
and she was praying for them one by one títí tí ó fi kú. So I'm so happy, inú mi dùn pé ìyá sùn ó sùn rè. Okay sir, ẹjọ́ ṣẹ́lì kí wọ́n. Àwọn máa ṣe lé tí wọ́n ti mú mọ́ lórí pé òun ní. Ẹ jọ̀ọ́ kí ẹ tó kí wọ́n ní àdúgbò kí ni ohun tí màmá ń ṣe fún àwọn ará àdúgbò tí ó jẹ́ ìdùnnú fún àwọn ará àdúgbò torí à ń gbọ́ pé wọ́n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ tó bá sọ adákọ màmá yẹn bó sì bá sọ adárúkọ màmá ẹ jọ̀ọ́ ẹ bá sọ nǹkan tí màmá. Mo ti sọ síwájú pé onínúure ni màmá, so ní kabati mo ti kọ́kọ́ sọ ti gbòòrò tàbá sọ ládùúgbò kò sí nǹkan tí màmá ò lè fún yàn ládùúgbò, kò sí nǹkan tí màmá ò lè ṣe fún ọkùnrin yẹn. Mo ti sọ pé ọmọ ọlọ́mọ tí ò mọ̀ gan kò sí nǹkan tí màmá ò lè ṣe fún, ká tó sọ pé ètò jẹ́ aládùúgbò ẹ̀. Láti tí màmá bá jí láàárọ̀ tó bá bọ́ síta á wò pé níbo ni wọ́n ti nídìí nǹkan kan, kí wọ́n nídìí bẹ́ẹ̀ kí wọ́n lọ ṣe tí wọ́n bá dẹ̀ tí ì ṣe màmá ò ní jókòó láti sọ lóbi fún un. Ilẹ̀ tó fẹ́. Ẹ jọ̀ọ́ kí ni màmá ń ta. Ẹ jẹ́ bá wa kí màmá. Màá kí wọn ní ti ilé tí wọ́n ti bí wọn wá tó sọ pé ọmọ mẹ̀mú mi ò gbọ́ ọmọ mẹ̀mú orun mú sọ́la rẹ̀nú kan bèrè lè jà olóòkó mú gbìbọ̀ ó ṣàgbára kó igbe gírígí ọmọ àgàkà náà wò. That's the least one tẹ́mi mọ́ nìyẹn. Ẹ ṣe kan sàkílẹ̀ lè sọ nípa popular actor wa tá a mọ̀ sí tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú. Ọlátayọ̀ Amokade, Ifanu mama, last born of the house. So while we are young, gbogbo bàtà kéré tá à ń wà lé kò sẹ́tí tó mọ̀ pé Táyọ̀ ti lè sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ kò lápọn àsìkò ẹ̀dẹ́ náà nìyẹn. Wọ́n sọ pé ẹnìkan kọ́kọ́ ló kọ but ó wò pé skul ló lọ nìbàdàn tó dẹ̀ sọ pé òkè nǹkan báyìí lóun fẹ́ ṣe. Wọ́n ti ẹ̀kọ́ kan ń bàjá sí pé báwo ni nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó rí dókítà ṣe ó rí kíní kan ṣe, ṣùgbọ́n ibi tí orí bá máa dé bẹ̀ ni. Táyọ̀, I just thank God for his life. Nobody expected him. Ìjẹ̀bú yìí, he never speak Ìjẹ̀bú while we were here. Kò sọ Ìjẹ̀bú kò mọ wáyé. But thank God pé èdè wa iná òun náà ló wá gbé jáde. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣe gan dáàdi wa. Thank you so much. Erinlẹ̀ Abíọ́dún, Prince Erinlẹ̀ Adéyẹmí Abíọ́dún, ọmọ ọkùnrin. Thank you so much. You are welcome, sir. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.